ọmọ Yorùbá àṣírí ti tú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ rí. Mufti Ìwó ó ti kà bí ìgbà tájẹ́ bá ń kà. Mufti Ìwó ó ti kà bí ìgbà tí àjẹ́ bá ń kà. Aṣọ àwa náà wò a ní ọmọ Yorùbá kan ò gbọdọ̀ máa hùwà bí ọmọ àlè báyìí. Àwa tẹ̀ ò fọmọ Yorùbá ní tẹ́lẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo máa fi fídíò kan wọ̀nyí. Mufti ti kà bí àjẹ́, ó ti jẹ́ ká mọ̀ pé òun ń ṣọmọ Yorùbá. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Tí mo bá fi fídíò yìí hàn yín, ẹ̀yin ènìyàn wa ẹ máa wá understand, ẹ máa mọ̀ pé àwọn Fúlàní ni wọ́n rán Mufti níṣẹ́. Ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn fáwọn ọmọ Yorùbá kan wípé ọba Olúwo wọ́n lè yan ọmọ Fúlàní gẹ́gẹ́ bí Mufti Ìwó. Ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́. Ó bani lọ́kàn jẹ́, ó dùnni jọjọ. Àwa náà wò látijọ́ yìí wípé kí ló lè ṣẹlẹ̀? Ṣé ẹ̀sìn la fẹ́ wá sọ pé ó mọ mú lọ́kàn Mufti Ìwó tó yìí tí ò fi lè ṣiṣẹ́ kankan, tí ò fi tiẹ̀ lè ronú bí ènìyàn, tí ò lè ronú bẹni tó normal, tó jẹ́ pé gbogbo gbá tiẹ̀ bí kó máa fi ọ̀rọ̀ ẹnu fi da ìlú rú, kó máa incite violence. Ọlọ́run tí wá bá wa tọwọ́ bọ̀ lẹ́nu, àṣírí ẹ̀ ti tú báyìí. Àbájọ tó dìde ńgbà kan nígbà tí gbogbo àwa ọmọ Yorùbá tí a sọ pé a fẹ́ Yorùbá nation, Mufti Ìwó ó dìde ńgbà yẹn, ó ń sọ̀rọ̀ bí alágànná, ó ń sọ̀rọ̀ bí ẹni tí orí ẹ̀ ò pé, ó ń sọ̀rọ̀ bí ẹni tí wọ́n ṣépè fún, ó ń sọ̀rọ̀ bí ẹni tépè ń jà. Ó ní àwọn fẹ́ Islam nation nígbà táwa sọ pé a fẹ́ Yorùbá nation. Ẹ sọ fún mi, ṣé ilẹ̀ Yorùbá wá jẹ́lẹ̀ Saudi? Ṣé ilẹ̀ Yorùbá ṣé ó jẹ́ ilẹ̀ Saudi? Ṣé Saudi lè sọ pé àwọn fẹ́ Yorùbá nation? Àbí ṣé orí Mufti yóò pè ní? Tí Mufti ò bá gbádùn, Olúwo ṣàgbádùn. Olúwo, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé ilẹ̀ Ìwó kì í ṣe tàwọn ọmọ Ìwó mọ́ ni? Ẹ jẹ́ ká mọ̀. Tí ilẹ̀ Ìwó bá ti dilẹ̀ àwọn Fúlàní, ẹ jẹ́ ká mọ̀. Torí arúgbó yìí náà fẹ́ Fúlàní. Kí ni àjẹ́ndà yìí tí ẹ fi fẹ́ Fúlàní? Ọba aládé. Ẹ jẹ́ ká mọ̀. Abomination, èèwọ̀ òrìṣà. Gbogbo àwọn ìdí tí àwọn bàbá yìí tí wọ́n ṣe lè support Yorùbá nation ni. Torí wọ́n wò pé àwọn ti fẹ́ Fúlàní. A dẹ̀ ti ń pariwo Yorùbá nation kí bàbá yìí tó lọ fẹ́ Fúlàní. Ìyẹn túmọ̀ sí pé ọba Olúwo ò tiẹ̀ sí, kò sínú àwọn tó ń bẹ Ọlọ́run pé kí Yorùbá bọ́ lóko ẹrú. Kò sí o. Torí tọ́ba Olúwo bá wà nínú àwọn tó ń bẹ Ọlọ́run pé kí Yorùbá bọ́ lóko ẹrú ni, wọn ní dánwó ẹ̀wù. Èèyàn, you are entitled to your opinion. Kò sí nǹkan tó burú tí Yorùbá bá fẹ́ ẹ̀yà míì, ṣùgbọ́n kò jẹ́ kó dá sí kò tí nǹkan báyìí ṣẹlẹ̀ tí ò tí níyànjú. Wọ́n tún wá fẹ́ ṣe bábánbárì, wọ́n tún wá gbé ọmọ Fúlàní sẹ́gbẹ̀ẹ́ tó ń pe àìní Mufti Ìwó. Ó sọ àwọn ọ̀rọ̀ kan nínú fídíò yìí. Nígbà tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn, mo káwọ́ sórí pé ẹ gbà mí, ṣé Mufti ló kó àwọn Fúlàní wọlé ni? Pẹ̀lú fídíò yìí tèmi rí, anybody tí Fúlàní bá ti ṣe anything fún ní Ìwó, ẹ máa lọ sílé Mufti tààrà. Àti Olúwo náà. Àti ààfin Olúwo. Wọ́n máa bá yín mọ bó ṣe máa bá yín, bí wọ́n ṣe bá yín yanjú ẹ̀. À ń pariwo pé àwọn Fúlàní jí wa gbé, wọ́n ń ṣe wá lọ́ṣẹ́. Àwọn Fúlàní ilẹ̀ yìí fi ojoojúmọ́ gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ó tiẹ̀ tó Mufti yìí. Bí èsì Elédùmarè, ṣé báyìí ilẹ̀ Yorùbá gbọ́ tó ni? Ọmọ Yorùbá ò gbọ̀ náà. Ọlọ́pọlọ làwọn ọmọ Yorùbá. Àwọn ará bíi ti wo gbogbo ọ̀nà tí wọ́n lè fi gba ilẹ̀ wa. Wọ́n mọ̀ pé táwọn bá fẹ́ jagun, wọ́n á bá wa ń bẹ̀. Wọ́n mọ̀ pé táwọn bá fẹ́ ṣe lóògùn, wọ́n á bá wa ń bẹ̀. Táwọn bá fẹ́ lo ọ̀nà
lẹ́gà pé káwọn fi ìwé gba ilẹ̀ wa wọ́n á bá wa níbẹ̀ wọ́n wá wò pé kí làwọn ọmọ Yorùbá kí ló jẹ́ àgọ̀ sí wọ́n wá lọ gbé ọ̀rọ̀ ẹ̀sìn wa. Ṣé àwa Yorùbá ṣé a jẹ́ ìran mùsùlùmí ni? A lè gba ẹ̀sìn mùsùlùmí ìyẹn wà ṣùgbọ́n a ò kì í ṣe ìran mùsùlùmí adádúró ni. Àwọn bàbá wa ń ṣe mùsùlùmí àwọn ìyá wa ń ṣe kìrìsìtẹ́nì káwọn bàbá wa ń ṣe kìrìsìtẹ́nì káwọn ìyá wa ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ bọ òrìṣà. Ẹ wá fẹ́ fi ẹ̀sìn ẹ fẹ́ fi ẹ̀ ń fi ẹ̀sìn fi kó àwọn èèyàn ní búrẹ́dì jẹ. Yes nǹkan tó dalẹ̀ sí ṣùgbọ́n ní Nàìjíríà religion has become a slavery tool. Wọ́n ti ń fi ẹ̀sìn fi kóyán ó ti di ohun tó fi ń kóyán lẹ́rú. Obìnrin míì kírú àwọn èèyàn bíi Múfútì ló máa wàásù fòbìnrin ló máa di pé tóbìnrin bá dáná àfi kó kọ́kọ́ gbé fún ìmáàmù kọ́kọ́ tọ̀ wò kí máàmù kọ́kọ́ yẹ̀ wò tó bá lá tàbí tó bá lépo kó tó fọ́pọ̀ ẹ̀ jẹ. Irú àwọn Múfútì ló máa ń jẹ́ kó máa rí àwọn àfáà bí àwọn ìmáàmù bí Ọlọ́run. Kí ló dé? Orí burúkú ò lè ń bá káàkiri. Ó ń pariwo Islam kìnnìkan. Everybody is entitled to their own. Àníṣe mo máa play video kan kẹgbórí burúkú ọ̀rọ̀ tí Múfútì Ìwó sọ tó sọ lẹ Olúwo dẹ̀ kọ́ṣùn ẹ̀. Wàá dẹ̀ máa fi gbogbo bàmá àtàkì àwọn ẹlẹ́bọ ní kìnnìkan ẹlẹ́bọ kìnnìkan àwọn ẹlẹ́bọ láìfún wọn bẹ́tà jù láìfún ẹ lọ. India ẹlẹ́bọ ni wọ́n, China ẹlẹ́bọ ni wọ́n, Japan ẹlẹ́bọ ni wọ́n, Korea ẹlẹ́bọ ni wọ́n, ní Saudi wọ́n ń ṣẹbọ. India gan ń ṣẹbọ. India wọ́n ń ṣẹbọ, America wọ́n ń ṣẹbọ. Sọ ní gbogbo àgbáláyé sọ Saudi tẹ̀ pàtàkì wọ́n ń ṣẹbọ níbẹ̀. Yes. Confirm. I am not a religion fanatic. Yes. I'm an activist. Ajìjàgbara ni mí. But enough of this madness. Tọ́ba máa sọ tọ́ba níṣẹ́ olóṣù máa náà fà ní ẹ́ sáfà jẹ́ṣẹ́ ni. A mọ àwọn èèyàn dáadáa tó wà nínú Islam tí wọ́n dá ilẹ̀ Yorùbá rú. Gbogbo àwọn ó jẹ́ kí Múfútì kó yẹra ẹ̀ wò. Ẹ wo gbogbo àwọn bàbá wa ọ̀nà òdodo nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ bí bàbá wa Fúlàní bàbá wa gbogbo Jamiu Àmọ́lọ́run bá wò. Sínú àwọn bàbá wa Adáhùn bàbá wa bí bàbá wa Akéwùgbà Gold Alifulani bàbá Bariga bẹ́ẹ̀ èwo nu wọn ló ń ṣorí burúkú tí Mufti Ìwó ń ṣe yìí tí ó kírun jù wọ́n lọ ni tí ó mọ Ọlọ́run jù wọ́n lọ ni. Bàbá wa Fáàkìm Oníláwàní tó ń bá wa ṣe Yorùbá nation ṣé Mufti mọ Ọlọ́run tó wọn ni? Táwọn yẹn ń dà lùrù ni káwọn yẹn ń hùwà ọmọlúàbí náà. Mufti ò dẹ̀ jẹ́ kí ó yẹ pé ní sẹ́ńtúrì tá a wà yìí kó sì máa gbé ẹ̀sìn gẹ́gẹ́gẹ́. Lóòótọ́ èèyàn lè kún ẹ̀sìn ẹ̀ lé kò ń ṣe pé kó máa fi dálé Yorùbá rú. Mo máa play fídíò kan fún yín níbi tí Mufti ti ń sọ̀rọ̀ nípa àwọn Fúlàní tí wọ́n wọ Ìwó. Dájúdájú gan ó jẹ́ kó mú Mufti dáadáa. Ẹ kò ti mú. Tí ó bá ṣe pé bóyá àwọn ìjọba wa pọ̀ jẹ́ ìjọba tó láàánú tí ó bá ṣe pé ìjọba wa jẹ́ ìjọba tí wọ́n wò pé bóyá ó máa yí padà. Ẹ wo àwọn ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn nígbà táwa náà fẹ́ gba Yorùbá nation òun náà sọ pé òun fẹ́ gba Islamic nation. Nílẹ̀ Yorùbá ẹgbẹ́ tó bọ́ síkù. Ọpọlọ ń dùn ẹ̀yìn. Tó bá ti ẹ̀kàwé òka ọgbọ́n orí ni. Olúwo gan ò jẹ́ jáde pé àwọn fẹ́ Islamic nation. Ẹ̀jẹ̀ kẹjọ mo fi Ọlọ́run bẹ̀yìn èèyàn wa kẹ bá wa share fídíò yìí mo fẹ́ play fídíò kan fún wa kẹ wá wo bí Mufti ṣe ń constitute new lands. Mi ìdẹ̀ bá wí ìjọba ni mo rí bá wí ìlú tí ò dá ni ó jẹ́ kí wọ́n ti gbé bọ̀bọ̀ yìí honestly
ó jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì ti gbé fún àwọn nǹkan tí ó ń ṣe yìí. ẹ jẹ́ play video ẹ̀kan fún yín. ìlú ìlú tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orí tẹ̀lé wọn wà láìka náà. ìlú òun tóun ti wá máa dé pọ́ìntì yẹn o. olórí burúkú ni ẹ. nígbà wọn dé ìlú wa àwọn tó bẹ̀rẹ̀ Yorùbá ní wọn tó tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ẹlẹ́ni tí wọ́n mú tó bẹ̀rẹ̀ Yorùbá ń bẹ̀. àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún ìbára mùsùlùmí gbogbo eré ẹ̀ wọ́n lé ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ tún tẹ̀rọ ọmọ ogun nǹkan bẹ tó. ó yẹ wò tí ó bá kí ń ṣe kó lórí burúkú ni máa yìí olórí gbogbo àwọn mùsùlùmí ní àti Sókótó which is all in fact Sultan of Sokoto tí ó bá ń ṣe pé wọ́n kú lọ́pọlọ ṣé Sultan of Sokoto ló jẹ́ kó ẹ̀jẹ̀ sílẹ̀ Yorùbá. ó mọ̀ pé ẹ̀yà kan ní Yorùbá ẹ̀yà kan ní Haúsá ẹ̀yà kan ní Fúlàní kájòjì kó wá máa jẹ olórí ẹ̀sìn lẹ́yìn wọ́n gbọ́n tí wọ́n gbéṣẹ́ fún mufti ni wọ́n gbéṣẹ́ fún ni má jẹ́ kí n parọ́ fún ẹ you just got it wrong you just missed the road. bẹ́ẹ̀ ni work miss road rẹ kọ́ máa pè iṣẹ́ tó gbé fún ẹ ti fail ọgbọ́n tí àwọn Madam Fodio tí wọ́n lò nílẹ̀ Haúsá tí wọ́n condemn àwọn Haúsá Yorùbá ti gbá Islam more than 3,000 years kí àwọn Haúsá tó gbà káwọn Fúlàní tó gba Islam. ọdún àwọn Fúlàní tó gba Islam. nígbà tí àwọn Fúlàní yẹn wá tí àwọn Madam Fodio dé wọ́n ní láti máa sọ fún gbogbo àwọn balẹ̀ Haúsá pé kò ń ṣe bọ́ ṣe ń ṣe Islam yìí ó condemn Islam táwọn yẹn ń ṣe. wọ́n wá wò pé oníṣòwò ní gbogbo àwọn Haúsá pé trader ni wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ọba wọ́n gba ìṣàkọọ́lẹ̀ lọ́wọ́ wọn. wọ́n wá wò pé kí làwọn lè ṣe táwọn fi máa rí support àwọn trader yìí gbogbo àwọn tó wà nílẹ̀ Haúsá gbà oníṣòwò àtàgbẹ̀ ni wọ́n máa ń ṣe òwò wọ́n máa kó òkú ẹ̀rí oko wọ́n á lọ tà wọ́n á dáko wọ́n á gbé ìrèké wọ́n á gbé pákí wọ́n á gbé oríṣiríṣi nǹkan. Madam Fodio ó wá lo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó máa wù mí kí bàbá wa Ààrẹ Òpìtàn kí wọ́n jáde torí níta bá ti gbọ́ lẹ́nu wàláì tí Ààrẹ Òpìtàn bá jáde tó bá ní tọ́jú mo pa yóò right àgbà àkókò right wàláì tàláì láàṣẹ́lá ó wà màá gbà pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ń táwa ṣì ń gbọ́ tí a lè rí nínú ìwé nìyẹn wọ́n kọ̀ndẹ́mù ẹ̀sìn táwọn lọ́balọ́ba ilẹ̀ Haúsá ń ṣe wọ́n lo ẹ̀sìn wọlé wọ́n ní tó bá jẹ́ mùsùlùmí gidi ni wọ́n kò jẹ́ kó máa gba owó orí wọ́n ti mọ̀ pé báwọn yẹn ṣe jẹ́ oníṣòwò wọ́n san owó orí wọ́n san oríṣiríṣi àwọn owó kan bẹ́ẹ̀ wọ́n bọ̀wọ̀ fáwọn olórí wọn wọ́n wá ní tó bá fẹ́ ṣe Islam original wọn ò ní gba owó orí wọn ò ní gbà kankan wọ́n dẹ̀ mọ̀ pé it is at the traders advantage it is at the youth's advantage it is at the farmers advantage gbogbo àwọn tó wá ń tajà yẹn wọ́n wá sowọ́pọ̀ pẹ̀lú àwọn Fúlàní wọ́n á lọ sáàfin ọba kan wọ́n á pa ọba yẹn wọ́n á lè kó lórí ìtẹ́ fún ara wọn wọ́n á gbé Fúlàní wọ́n á ìstọ̀ ẹ̀ síbẹ̀ tó yà ìwọ wá àáfà gidi ni ẹ dúró síbẹ̀ báwọn Fúlàní ṣe fi ọwọ́ ara wọn fi ba báwọn Haúsá bọ́ ṣe fi ọwọ́ ara wọn fi ba ayé ara wọn jẹ́ tí wọ́n ìstọ̀ Fúlàní sí gbogbo tróònù àwọn ọba wọn. ó dà pé Kaduna nìkan ló yarí àti stéètì kan ni wọ́n yarí tí wọ́n gbà pé ẹ fi àwọn ọba wálẹ̀ owó tí wọ́n ń gbà ò pa wá lára ìṣàkọọ́lẹ̀ tá a bá ń fún wọn ni wọ́n fi ń jẹun tí wọ́n fi ń ṣe oríṣiríṣi ó tẹ́ wa lọ́rùn òun ló ti jẹ́ pé Kaduna Christian state ni nílẹ̀ Haúsá àwọn nìkan ni wọ́n gọ́ra wọn tí wọ́n gbà bọ̀dì now wọ́n wá gba gbogbo ilẹ̀ Haúsá wọ́n tún wá fẹ́ kọ́ńkà south west wọ́n wá wò pé kí láwọn lè gbogbo ọgbọ́n ní àti gbalẹ̀ Haúsá ni wọ́n ti gbé wa táwa Yorùbá ń ká wọn táwọn bàbá wa lọ́balọ́ba táwọn bàbá wa ní gómìnà tí wọ́n gbà tọ́lọ́hùn rẹ̀ jẹ́ kó gbà wọ́n gbé wúgà wá wọ́n ti gbé oríṣiríṣi prógráàmù wá ìgbà kan ni wọ́n ní àwọn fẹ́ máa
pé wọ́n gbọ́dọ̀ fún àwọn Fúlàní ní ilẹ̀ ní Chief State kó fi máa dá kó máa fi sin màálù wọn tí ó bá ṣe pé wọ́n jẹ́ olórí burúkú èèyàn ṣé tó bá ta màálù tán àwa ni wọ́n kó wẹ̀ fún no private business wọn ni káwé ẹ̀rìn ṣé tó bá ta màálù wọn tán ṣé a jọ pín owó ẹ̀ ni kí wá nídìí tí mo ṣe gbọ́dọ̀ gbé ogún yìí ní bàbá tèmi fún àwọn tó máa fi ṣe private ṣe ikán fọ̀bọ̀ lọ wá. ọgbọ́n ńlá gé wílọ̀ wa o. irú àwọn mufuti kí irú wọn lọ ń lò bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá rí fídíò tí mò ń ṣe tí òye wọn ọmọ anímọ̀ attack Islam. I love Islam. Islam is a good religion. Ṣùgbọ́n ẹ̀yin wèrè kan ti sásá bẹ́ẹ̀ tó jẹ́ wípé tí a ò bá expose yín ó ṣeé ṣe kí àwọn tó ń pa wá má tán nílẹ̀ Yorùbá. Ẹ lè rí Mufti Ìwò kó jáde kó condemn anything tí Fúlàní bá ṣe. Tí Fúlàní bá jíyàn gbòǹdùkọ tàbí tó pààyàn tàbí tó ṣe anything ẹ lè gbọ́ lẹ́nu Mufti Ìwò. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí kẹ̀ lè gbọ́ lẹ́nu Olúwo. Bẹ́ẹ̀ ni bàbá wa Ọ̀jájá ọba Adéyẹyè ọba Ògúnwùsì ọba Ẹnìtàn Ọọ̀ni Ìṣà àrólé Odùduwà Ọ̀rìnkìlẹ̀ mìtìtì àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ bàbá ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ Olúwo wọ́n dójú tí àwa ọmọ Yorùbá ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ Olúwo tí kábíyèsí ọba Olúwo tí wọn bá lè ṣe bí ọba Yorùbá ẹ jẹ́ kó lọ sí Sókótó kí wọ́n lọ jẹ ẹmíà kó fi oyè àwọn pọ́pátì àwa ọmọ Yorùbá ní adé tó wà lórí wọn yẹn ọba Ìwó adé Ìwó pọ́pátì gbogbo àwa ọmọ Káàárọ̀ Oòjíire ni pọ́pátì àwa ọmọ Òtúfẹ̀ ni pọ́pátì àwa ọmọ Odùduwà ni ẹni tí ò bá ti wá lè lo pọ́pátì Odùduwà nílànà tí àwọn bàbá wa là kalẹ̀ ó forí tẹ̀ sílẹ̀ kí wọ́n lọ jọyìn àwọn Sultan of Sokoto kí wọ́n lọ jọyìn àwọn Gàmbàrí kí wọ́n lọ jọyìn àwọn Fúlàní ká mọ̀ pé wọ́n ń ṣara wa enough of this madness. Fúlàní á wọlé wọ́n á pa àwọn èèyàn wa wọ́n á ṣe oríṣiríṣi all in the name of Islam. Tẹ́ bá wo àwọn fídíò ó ní àwọn fídíò kan tó wà lọ́wọ́ mi tí ò ṣeé ṣò mo fi títóbi Ọlọ́run alààyè tó dọ̀run àtayé fi búra fún yín mo fi Àlùkùránì búra mo fi Bíbélì búra mo fi Ògúnlákayé fi búra fún yín wọ́n mú ẹnìkan tó wà láàyè bí wọ́n ṣe ń dú ọrùn ẹ̀ wọ́n dẹ̀ pariwo Allahu Akbar kẹwù mú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn tó ń ba mùsùlùmí jẹ́ nìyẹn àwọn tó ń ba mùsùlùmí jẹ́ àwọn nìyẹn ta ló máa fẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yẹn tí Islam àrùn ta ló fẹ́ gbọ́ bí ló pera ẹ̀ Mufti Ìwò ta ló máa gbọ́ jàtìjàtì tó ń sọ lẹ́nu tí Islam àrùn ṣe kódà gan àwọn àfáà ẹgbẹ́ wọ́n ti sọ ó ti sú wọn wọ́n wò torí wọ́n mọ̀ pé ohun tá a bá fọn sínú ẹyin lè fún síta ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ti nígbàgbọ́ pé ọba Olúwo ló rán níṣẹ́ yes ìtẹ́jà play video fún yín. tó má bí rẹ̀ Olúwo tàwa àfáàsì ó ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orí tẹ̀lé wọn wà láìpẹ́ olórí burúkú ni ẹ. nígbà wọn dé ìlú wa àwọn tó bẹ Yorùbá ní wọn tó tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ẹlẹ́ni tí wọ́n mú tó bẹ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà pé bá mùsùlùmí ní gbogbo eré ẹ̀ òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ tún tẹ̀wọ̀n ọmọ ogun nǹkan bẹ tó súnmọ́ ìlú rẹ̀. kí ló kan Sultan of Sokoto ṣe é pé àwọn ará bíi ìkọjá yìí pọ̀ fún wọn gan ó ní Sultan of Sokoto pé aláṣẹ gbogbo mùsùlùmí Sultan of Sokoto ó pàṣẹ pé káwọn ọmọ ogun Islam kí ló ń jọ ọmọ ogun Islam ṣé Nigerian army ò kí ṣe ọmọ ogun wa mọ́ ni kábíyèsí lẹ́nu ààyè nǹkan ti ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá káwọn ọmọ ogun Islam
ẹja máa gbọ́ lọ. ó tàwa àfáàsì ni ọwọ́ ni ẹjọ́ bá ti wà bá ń tí ń gbógun ó tàbí rìn ẹ padà mú yọ̀ǹda fún yín abẹ́ẹ́kọ́jọ náà ó sì wọ́n lálejò ẹ̀wọ̀n ló máa kó sí láńsí ẹ̀wọ̀n. wọ́n á ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ibi ń pè bẹ̀rẹ̀ ní òkè ìsájì ìlú kan náà ìlú ìwé ni àmọ́ pé ní ó jìnà sí òkè ṣùgbọ́n tẹ̀lé tó yẹ ọba olúwo ló sì kéde lẹ́wà nítorí pé wọ́n jìnà sí wò àwọn ẹlẹ́bọ̀ wa máa ṣe tírénì bẹ́ẹ̀ wọ́n á máa jagun wọ́n á máa bá wọn nọ́ọ̀tì jagun tó wọ́n fẹ́ kí pẹ́ńtàkù nọ́ọ̀tì ó gbé lẹ̀ Yorùbá wọ́n dẹ́kọ̀ ìfẹ́ ìbọn bẹ́sẹ̀ kúrò kéde níbi tí wọ́n máa lágbára oye so àwọn Fúlàní wọn bá pè wọn lóòótọ́ àwọn àti àwọn àmújà ìdúró mùsùlùmí wọn wá bá olúwo wọn sì ṣàlàyé fún olúwo tó lúwo ọ̀dà sáǹdẹ̀ olúwo tí a tọ́ ọ̀dà sáǹdẹ̀ tó ló bí olúwo ara àwọn ni ó dà wọ́n sọ fún olúwo wa wípé òun láwà nínú ọba fẹ́ jọba àfààní ọ tẹ́lẹ̀tọ̀ pọ̀ ìjọba pẹ̀lẹ́bíà àwọn náà bàtọ́ máa jẹ́ bí abẹ́yìn lọ́rùn olúwo wa sọ fún àwọn ọgbọ̀n. sọ́tọ̀ náà fi kótó ní kí ló dé tí wọn jẹ́ olúwo máa jẹ́ mìíràn kí ló tó olúwo máa jẹ́ mìíràn kọ́ máa tò lẹ́mìà ọmọ Yorùbá kẹ má jà lajú wáyé. tábà lajú wálẹ̀ tàlùbọ̀ máa kú wọ̀. àwọn alálẹ̀ ló tọwọ́ bọ ògbónú ìyẹn tó bí sọ tí ó sọ yìí. ẹ tiẹ̀ dúró náà kí ló ń ṣẹlẹ̀ sí wọn Yorùbá? kí ló ń ṣẹlẹ̀ sí wa? What is happening? Where do we get it wrong? Àṣìríyà ni àbí lórí la ṣe rò. Kí ló ṣẹlẹ̀? Ta ni bọ̀bọ̀ ìkan náà? Táwọn ìjọba ò lè gbé. Láàrin bá wí, President Muslim. Vice President Muslim, Muslim to Muslim ticket ló fún lápàdé ọ̀gá lóṣù ìdílé ìtawà sí gbọ́dọ̀ gbòmìnira kí freedom wà fún gbogbo ẹ̀sìn. láàrin gbogbo àwọn ọba tó bá tó pẹ̀lú àwọn lẹ́míà wọn ní máa wo bí Yorùbá mọ́ wọ́n sì fẹ́ sẹ́ lára àwọn ọba bóyá làwọn oṣù gbàgbọ́ yẹn Islam wọ́n á yọ̀ǹda olúwo kọ́ máa jẹ́ ọba olúwo àtìgbàyẹ̀lá àti máa jẹ́ kí ni ẹ̀míà àwọn ará náà ti sọ fún wa wá àwọn ogun Islam tó wá wọn ní kí ló bẹ̀rẹ̀ Nàìjíríà oríṣi tí olúwo sọ fún wa ní john ó sì jẹ́ kan wá mẹ́rin so bó ṣe á jẹun tán ní ààfin olúwo àwọn ogun Islam yẹn wọn á kọrí sí òkè ìsájú wọn dẹ̀ tún gbà búrò òkè ìsájú tó yìí ibi tẹ́lẹ̀ lẹ́wọ̀n lókèdè lẹ́yìn ìgbà tó ń tú wọn ń sáré káàkiri àmọ́ àwọn tó gbọ́mọ lọ àánú olúwo sí wọn olúwo wá fún wọn ní ibì kan òjìnà síbi tó hospital táwọn wà ní Ìwó eré àbí tó súnmọ́dún lolúwo fún wọn ó ní wọn máa gbé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú ìlú wọn ibi ọlọ́wọ́ fún wọn lépèlè wọ́n ń kílèmù lù ń padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́ Ọlọ́run pa orí wọn tó bá tó lọ kóòtù kóòtù tó dé wọn tó bá ń bá lé wọn ọgbà wọn tọ́jú lọ kóòtù àwọn ìjọba ní wọ́n gbé wọn kó fẹ́ pamọ́ àwọn ọmọ tàn mọ́ ìtẹ́ ti dàrú àwọn méjì sọ pé ibi tẹ́ ń gbé wọn ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn bá tó fẹ́ hẹ̀pù wọn bá tàwọn tó tá hẹ̀pù àwọn ó fún anílẹ̀ láti ṣe yunifásitì wọ́n gbà táwọn gbẹ̀ táwọn rí pé ó ti dàrú tọ́ àti pé ó yẹ ẹlẹ́bọn ní wọ́n sì gbàgbọ́ ẹlẹ́bọn náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ ké pé àwọn tó lọ ké ní wọ́n ti sà láwọn tí wọ́n tẹ́lẹ̀ bí èdè ní wọn tó sẹ́kù bọ́ wọ́n sì gbàgbọ́ ẹlẹ́bọn orí ìlú ẹbọ ni ilẹ̀ wọn tí wọ́n tó ẹlẹ́bọ tí wọ́n bá ja Fúlàní lónìí ìtàn bá dáadáa tí wọ́n pa fún yín ìjà sàǹsàn láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí ìjà nọ́ọ̀tì tí wọ́n ń jà òkú ní Òṣogbo kan wọ́n sì gun kan láti Ìbàdàn wọ́n sọ pọ́ọ̀tì Òṣogbo èdè ìsìn Fúlàní ní ìjà láàrin ẹbọ àti kíni Ìsìláàmù ni wọ́n sì tàpọ̀ fún yín lẹ́yìn tí wọ́n fi máa pé tẹ́lẹ̀ Ìsìláàmù sí a lórí ni ó jẹ́ àwọn tí ń jagun wọn fẹ́ kí Ìsìláàmù kọ́ta ni ó ṣe pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ọ̀dà ẹ̀yà rà lẹ́nu kí ni ó gbà lọ́wọ́ yín. olóyìn burúkú ni wọ́n rí wa ẹ sọ pé ìjà Islam là ń dá. wọ́n fẹ́ jẹ́ kí Islam fẹ́ ká. kí ló dé mufti kódà ìtẹ̀ ọ̀dí sọ nǹkan ní tasí lọ́pọ̀lọ́ pẹ̀lú tó wọ́n tó sọ lẹ́nu yìí pẹ̀lú tó wọ́n tó sọ lẹ́nu yìí ilé ìjọba Yorùbá rẹ̀ tó ń pa wákàtí wọ́n fẹ́ jẹ́ kí Islam spread àbí wọ́n fẹ́ gbalẹ̀ wa pé wọ́n gba ó ní wọ́n gbalẹ̀ wa wọ́n fẹ́ jẹ́ àbẹ́jẹ́ ká. ṣé fún ẹ̀sẹ̀ gbẹ́dẹ̀ gbẹ́dẹ̀ sọ̀rọ̀ àbúlẹ̀ láti yunifásitì wọ́n bàtà gbogbo ẹ̀ka rí pé ó ti dàrú tọ́ àti pé ní ẹlẹ́bọn ní wọ́n sì gbàgbọ́ ní ẹbọn náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ ké pé àwọn tó lọ ké ní wọ́n ti sà láwọn tí wọ́n tẹ́lẹ̀ bí èdè bí wọ́n tó sẹ́kù wọ́n sì gbàgbọ́ ní ẹbọn orí ìlú ẹbọ ni ilẹ̀ wọ́n tí wọ́n tó ẹlẹ́bọ tí wọ́n bá ja Fúlàní lóbi
ìtàgbàdàgbà tí wọ́n pa fún yín ìjà sàǹsàn láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí ìjà nọ́ọ̀tì tí wọ́n ń jà nǹkan ní Òṣogbo kan wọ́n sì gbogbo láti Ìbàdàn wọ́n sọ pé Òṣogbo èdè ìsìnkú ní ìjà láàrin ẹbọ àti kílò Islam ni wọ́n sì tàkọ́ fún yín lẹ́yìn tí wọ́n fi máa pé Islam sí a lórí ni ó jẹ́ àwọn tí ń jagun wọ́n fẹ́ kí Islam kọ́ká ni ó ṣe pé wọ́n fẹ́. ẹ̀yẹ wa ọ̀dí sọ ẹ̀mọ́ tẹ̀lé o. ọ̀dà ẹ̀yà rà lọ kí ló ń tàlọ́wọ́ yín mọ̀kọ́ bí Islam sọ́fọ̀ ọ̀sẹ̀ tó jẹ́ mùsùlùmí tàkọ́ fún yín lẹ́yìn tí wọ́n fi máa pé Islam sí a lórí ni ó jẹ́ àwọn tí ń jagun wọ́n fẹ́ kí Islam kọ́ká ni ó ṣe pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá o ọ̀dà ẹ̀yà rà lọ kí ló ń tàlọ́wọ́ yín mọ̀kọ́ bí Islam sọ́fọ̀ ọ̀sẹ̀ tó jẹ́ mùsùlùmí ẹ̀sọ̀ kan bàbá yìí sẹ́yìn ní ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ̀mí ẹ̀jẹ̀ fún wa nínú àbọ̀mọ́tò. ṣẹ́ni gbọ̀ngàn tẹ fẹ́ sọ sí tó owó sí mi lẹ́nu bí yọ. ẹ̀yin lè gbọ́ òun tó sọ lẹ́nu bàbá Àfọ̀njá tí wọ́n pa ń pa ó pa nílọrin ṣé ìjà ìsìn náà nìyẹn ni abẹ́rẹ́ ní ọ̀rọ̀ tó sọ lẹ́nu ni àwọn èèyàn fẹ́ gba ilẹ̀ wa àwọn bàbá tó fẹ́ pé wọ́n fẹ́ kí àwọn ọmọdọ́mọ wọn tí kò lẹ́yìn wọ́n fẹ́ kí Fúlàní ó jẹ wọ́n mu wọ́n wá dìde wọ́n jà fún wa ní ẹ̀wọ̀n aṣọ pé ìtàgìtàn wọn pa fún wa pé ìsìlámù jẹ̀sìn náà jà ẹgbẹ́ sọ̀rọ̀ tó sọ tó make sense ẹ̀yìn wa tẹ̀wọ̀ wà tó make sense tó mọ́kọ́ dání Olúwo wọn mẹ́rin ẹsẹ̀ ẹni tó fi dẹmú fi ní wò orílẹ̀-èdè ẹni tí ní tó àṣírí nǹkan tẹ́jọ́ ṣe ilé fi jó àti ẹni tó bá kàrí o àti ẹni tó bọ́ tà yìí ẹ̀yin ìjọba wa ìjọba Ọ̀ṣun gómìnà Adeleke ẹ̀ẹ́dì lọ mú àwọn tí ń gbógun wá tó lọ́wọ́ gbógun jà wá nílẹ̀ Yorùbá ní o. bí Àfọ̀njá náà ṣe ṣe. àwọn tó lọ́wọ́ gbógun jà wá nílẹ̀ Yorùbá ní ẹ̀ẹ́dì lọ mú wọn kẹ́ ẹ mú wọn pamọ́ ó yọ ọ̀dí sọ lẹ́nu ìyọ̀wọ̀ owó tó wò tó wọ̀ tó yẹ pé tí ẹ̀ bá rí kéèyàn bẹ lórí ní sọ lẹ́nu o. ọ̀rọ̀ tó jẹ́ kí ìjọba fẹ̀yìn ti àgbà àbí kí ìjọba bẹ orí ẹ̀. kẹ́ bẹ orí ìdànù kábọ̀ gbé ẹ̀mọ́lẹ̀ Yorùbá. ìjọba ní o. ìjọba là ń sọ o. tó bẹ orí ẹ̀ kó pátánù kábọ̀ gbé ẹ̀mọ́lẹ̀ Yorùbá ẹ̀ wò ọ̀dí sọ lẹ́nu. ilé ìsọmọ Yorùbá o. kí ìsọmọ Yorùbá ẹ̀ tẹ̀ wá àkàndé sọ̀rọ̀ ẹ̀ mú tí ìwò àbí kí ló kókó ẹ̀ ẹ̀ tètè wá àkàndé sí ọ̀rọ̀ ẹ̀. ẹ̀yin tẹ̀lé mọ́mọ́ lọ sílé kéwú ẹ̀. Gbogbo ẹni tẹ́lẹ̀ mọ́ lọ́lẹ́ kéwú ẹ̀ tí ẹ ti rí ẹni tẹ́lẹ̀ kọ́ ọmọ yín kéwú tí ẹ ti rí mọ́tò wòlò ní sọ lẹ́nu. Tí ẹ ti rí ìpínlẹ̀ fa ọmọ yín lé lọ́wọ́. Àwọn afẹ́ kọ́ àwọn Fúlàní wa torí ẹ̀sìn torí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi gbalẹ̀ wa lọ́wọ́ wa káwọn wa lajúlẹ̀ káwọn òun àbí. Gbàdẹ́ pàwọ́ ajágùntàn bí àwọn bàbá tiẹ̀. Káwọn lajúlẹ̀ káwọn òun àwọn bálá ti wa pé o dàtẹ̀ sí ìlú ẹ̀sìn Islam ẹ̀sìn Christianity àdìsẹ̀ṣe ọmọ ìyá kan náà ni wa ó ti ń ṣe ẹ̀sìn tó tó bí àwọn babalá wa ó dùn bọ̀bọ̀ yìí ó ti ń ṣe ìdánwò náà babalá wa àgbàgbọ́ pé wọ́n ń dàtẹ̀ sí ilẹ̀ Yorùbá. ìgbà táwọn wèrè náà dé ní gbogbo ẹ̀yà rẹ̀. nígbà táwọn wèrè yìí àwọn wèrè dé yìí pé ọgbà àdúrà jáwà àdúrà fún wa lẹ́nu. tó yẹ sọ yẹ ó ń sọ fúnra ẹ̀ àti Olúwo tó fi jẹ mufti àtàwọn ẹbí ní kẹjọ máa sọ yẹn jẹ́ ká àwa fi ń dá ẹ lójú wípé Fúlàní ò ní rọ́wọ́ mú ilẹ̀ Yorùbá. láíláí. Fúlàní ò ní ilẹ̀ Yorùbá gbà. láíláí. tó bá fẹ́ di kàráǹgídá ìwà àti Olúwo ẹ̀yà kẹrù yẹn tẹ́lẹ̀ wọn. òdùbà náà lọ. mo fi Ọlọ́run búra. òdùbà náà lọ. ẹ̀yà kẹrù yín kẹgbẹ́ adé àwa ọmọ Yorùbá lẹ̀. kọ̀ǹfà. kẹkọrí sí Sókótó ni. ìyàn ayín náà ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá là ń pè bí o. ilẹ̀ Yorùbá ló ń pè bí. ilẹ̀ Yorùbá là ń pè bí. tó bá tẹ ṣe kó gbọ́ ó fẹ́ mú ọ́ra sọ́tà Sókótó kó máa pàdé fáwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá. fúrẹ́ṣì sọ pé ṣẹ̀pá bọ̀n. ṣẹ̀pá làbẹ́ ṣẹ̀pá bọ̀n. kò bójúmu rárá kò dáa pàápàá. wọ́n dẹ̀ fi wọ ìjẹ mufti. mufti wọn fi jẹ. no Olúwo fi jẹ mufti. àṣẹ lọ bá ń pa ọba ọjà bá. mufti lè irú nìkan lọ jẹ ọkọ jẹ mufti Yorùbá o. ti ìwò náà ló bẹ̀rẹ̀. kódà gan atún gbọ́ pé wọ́n ní kò qualify fún ti ìwé yẹn. abẹ́rẹ́. ìgbà tí ìwé èèyàn báyìí kí irú wọn ló máa kọ́ ọmọ ní mọ́ṣáláṣí pé kó má bàa Christian ṣe kó má bàa mú bẹ́ẹ̀ ni ó hàn ní ọ̀rọ̀ tó ń sọ
ẹlẹ́bọ kí ni problem àwọn ẹlẹ́bọ ń ṣe dáadáa jù ẹ lọ. dáadáa. ẹ lọ àwọn tó ń ṣẹbọ ọbẹ̀ tà wà àtàwọn Fúlàní ọbẹ̀ ta àwọn Fúlàní tó ń pààyàn tó ń jíyàn gbé. asọ́ndẹ̀t. ẹ lọ sí Benin Republic bẹ́ẹ̀ tẹ́ bá dé Kòtónú ó dá mi lójú pé gbogbo ibùkú tó ń ṣe ilẹ̀ Yorùbá yìí kò lè ṣe ní Kútọ̀nù náà. láìláì òbí dá. wọ́n á ti fi ẹ́ síbi tó bìlọ́ǹgì sí. tí ó bá rí bẹ́ẹ̀ tí ó bá ṣe pé ilẹ̀ Yorùbá tó gbẹrú tó gbọmọ ìlú ẹ̀ ìwà àbáláàwù ẹ̀. ó lè bẹ̀rẹ̀ nígbà tí ìjọba tó wà ń bẹ nígbà tó débẹ̀ ó pàṣẹ pé ọ̀hún ọ̀fẹ́ kẹ́lẹ́gbọ̀dọ̀ kírun títì mọ́ àtẹ́yẹ ó ti múlẹ̀ ó bẹ́ẹ̀ nígbà dáa ní. tẹ bá dé Kútọ̀nù tẹ bá lọ sí Benin sí tẹ bá lọ Benin lè rí anybody kó máa kírun títì mọ́. kò sí. ìyẹn ò túmọ̀ sí pé president yẹn ò mọ Ọlọ́run. kẹ́kẹ́ má jà sọ ọkàn nípa ọ̀rọ̀ ìlú àbọ̀wọ̀ kìíní ní tá a fẹ́ sọ ni pé Olúwo ẹ kìlọ̀ fún mufti bàbá wa gómìnà Adeleke ẹ bá wa kìlọ̀ fún Olúwo kí wọ́n kìlọ̀ fún mufti commissioner of police Ọ̀ṣun state ẹ bá wa invite mufti kẹ́ investigate ẹ dáadáa ẹ bá wa investigate ẹ a suspect ẹ kó o ṣiṣẹ́ fáwọn Fúlàní. bẹ́ẹ̀ suspect ni. torí tí yóò bá ṣiṣẹ́ fáwọn Fúlàní tí yóò bá tó ṣe owó kan làwọn Fúlàní fún o ní máa parí ojú tó lójú. o tún gbìyànjú láti yí tàn padà. wọ́n yí tàn padà àwọn apáta burú wọ́n wò ní. a máa pa fáwọn ọmọ àtàwọn tí wọ́n jọ fi. ilẹ̀ Yorùbá ilẹ̀ Odùduwà. bàbá náà kúkú ti fẹ́ Fúlàní. olóòtú sọ pé bẹ́ẹ̀ lòun. ó sọ láéláé. ọ̀sán lẹ́mi àti èkó kò wé láwọn ènìyàn ṣé kò wé láwọn ènìyàn lọ fífi mọ̀ ni. ẹ má parọ́ mọ́ wọn. tí ì rí i. ọ̀dà mo ti gbọ́. bọ́tẹ́ Yorùbá dẹ́rì ni sọ̀rọ̀. ọ̀dà mo ti